Ẹyẹlé. Ẹ̀dá ọwọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè lẹyẹlé jẹ́. Ẹ̀dá àfòlókè sì ni pẹ̀lú. Yorùbá tilẹ̀ máa ń pàṣàmọ̀ wípé ẹyẹlé kan kì í bónílé jẹ, kó bónílé mu, kó ṣe bẹ́ẹ̀ dọjọ́ ikú kò yẹrí. Bí ènìyàn bá ń tọ́jú ẹyẹlé tó ń ṣẹ̀kẹ́ rẹ̀, ẹbí irú ènìyàn bẹ́ẹ̀ dẹni àná lókè èèpẹ̀. Irú ẹyẹlé bẹ́ẹ̀ kò ní fa gbègbè náà sílẹ̀. Ìrìn àjò mọ̀nà akọ́mọlédè Olúwagbénga rìn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni mo bá tún ṣalábàápàdé àwọn ohun àrà ọ̀tọ̀ nípa ẹyẹlé. Ẹyẹlé lẹ̀ ń wò yìí. Ẹyọ kan yìí ló kọ́kọ́ wá láti momi. Kò pẹ́ kó jìnnà lẹyẹlé fò lọ. Nígbà tẹ́yẹlé ó padà dé, ọ̀gọ̀rọ̀ ẹyẹlé ló fò tẹ̀lé padà wá. Mo tún ṣe bẹ́ẹ̀ rìn sáà ni mo bá tó rẹ́yẹlé. Níbi tẹ́yọ kan ti ń jẹun, kò pẹ́ kó jìnnà ló bá tún lọ kọ́ àwọn yòókù rẹ̀ wá. Èyí wá ṣe mí ní kàyéfì. Níbẹ̀ làwọn tó wà lágbègbè ọ̀hún ti fi yé mi pé bẹ́yẹlé bá ń jẹun tó bá ilọ tó bá máa padà dé, ọ̀pọ̀ ẹ̀dá irú tirẹ̀ ni yóò tẹ̀lé wá. Lẹ́yìn pé ẹyẹlé mú oore, ẹyẹlé gan tìkálára rẹ̀ á mọ́ ṣoore. Ajẹfúnijẹ lẹ̀dá ẹyẹlé jẹ́. Àmọ́ o, nínú ìrìn àjò yìí náà ni mo tún ti wá rí gbọ́ pé bẹ́yẹlé tìkálára rẹ̀ bá ilé momi tó ní àásà nínú, àsùnfọnfọn tìfọn lọ̀rọ̀ rẹ̀ ó dà o. Bẹ́yẹlé ti ń ṣoore tó sì túnbọ̀ mú oore. Àṣé kẹyẹlé gan máa ṣọ́ra ní o. Òun pàápàá mọ́ bá di ẹni àná kó mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣoore pàdé ohun tí ó jẹ́. Ẹja mọ̀ ṣoore òre pé ìkà ò pé lóòótọ́ o, àmọ́ nínú gbogbo oore tá à ń ṣe ẹja ṣọ́ra o. Ká máa ṣọ́ra fún èèwọ̀ tiwa káwa pàápàá mọ́ bá dẹni àná. Ká mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣoore dohun àmúṣagbára. Kí ni àwọn kàyéfì mìíràn tẹ́yin túmọ̀ nípa ẹyẹlé? Ẹja jọ gbé yẹ̀wò ní ojúpòó èyíkéyìí nínú àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa. Ẹ lè kàn sí wa ní Facebook, Instagram, Twitter lórí akọ́mọlédè Olúwagbémiga. Títí dìgbà mìíràn tá a tún máa ṣàgbéyẹ̀wò ẹ̀dá ọwọ́ Ọlọ́run mìíràn. Ẹ máa rántí pé ó gbọgbọ́n o, bẹ́ẹ̀ ló gbẹ̀sọ̀.